tí o bá kí n rọrùn sùn ìwọ ló ní fídíò yìí ṣe rí lórí page mi Abs Gallery mo drop fídíò kan lórí fún ẹni tí kì bá rọrùn sùn ìwọ tó bá tí rí fídíò yẹn padà kó lọ wò ó ṣiṣẹ́ gan àwọn èèyàn wọ́n lò wọ́n dẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run tó bá lè ṣe lọ wo fídíò yẹn ó ṣiṣẹ́ gan fún ẹni tí kì bá rọrùn sùn nítorí pé àtàrà pé èèyàn rọrùn sùn ní ìfúnpá gíga tí ń wọlé àtàrà pé ìfúnpá gíga wọlé ẹ̀jẹ̀ ríru tó bá ti wọlé ìtọ̀ ṣúgà máa tẹ̀lé títọ̀ ṣúgà bá tẹ̀lé gbogbo àwọn nǹkan yìí ó máa padà lọ ṣàkóbá fún kíndìnrín ẹ̀ tètè ṣàyẹ̀wò tó bá ti fura sí rẹ pé ò kí ń rọrùn sùn lọ ṣe fídíò yẹn lọ wo orí péjì mi Abs Gallery tó bá dẹ̀ pórí Facebook náà ni Momsy Ayinde tó gallant kí n play voice one out of 50 people tí wọ́n fún mi ní review lórí àgúnmu yẹn èsúrú wà ń bẹ̀ àlùbọ́sà eléwé wà ń bẹ̀ asọ́fẹ́yẹ jẹ́ wà ń bẹ̀ ọmọdún ewé pákí náà ó wà ń bẹ̀ ẹ lọ wo fídíò yẹn jọ mo fẹ́ fẹ́ léyìí ṣe ìrántí fún ọ tó bá kí n rọrùn sùn ni mi wá láti tún fídíò yẹn narrate bíbáyìí mo fẹ́ kó lọ sáàṣì Abs Gallery lórí TikTok lórí Facebook sáàṣì Momsy Ayinde tó gallant wàá rí fídíò yẹn bẹ̀ insomnia ìrọrùn sùn ni ẹ wo ẹni yìí èyí tó lò kódà kò tí pé ọ̀sẹ̀ méjì inú wọn ń dùn wọ́n ń dúpẹ́ pé tẹ́lẹ̀ àwọn máa ranjúlẹ̀ báyìí látàlẹ́ dàárọ̀ ni ṣẹ́rí agún kí n play review yẹn fún yín kẹrí. kí ni insomnia àbí kí ni orúkọ yẹn. ṣe gbọ́. tí mo bá ti fi sí orí iná ṣe mọ àwọn kìnìyàn máa ń tí bá ti gbé kúrò kìnìyàn máa ń lọ sísàlẹ̀ ó máa ń lọ sísàlẹ̀ so omi orí ẹ̀ lásán òun ni mo máa mu ìwà mọ̀ bóyá mo máa dà pẹ̀lú àwọn kìnìyàn ìsàlẹ̀ yẹn náà mo máa dà mọ́ ni but pẹ̀lú bí mo ṣe mu fẹ́ pé mo máa yọ omi orí ẹ̀ yẹn ni. ṣe ń gbọ́. ẹ wò mo ń sùn o ní sùn kẹ wàá sùn. oníjẹ̀kọ́ láàrin ọ̀sẹ̀ ni màá lò tó ṣe máa ṣiṣẹ́ mo ń sùn yàtì mo ń sùn yàtì. ṣe gbọ́. wọ́n ní táwọn bá lò pé ìfúnpá wọn kì í mú dé sálẹ̀ àwọn kan máa ń yọ omi orí ẹ̀ mu nítorí omi náà fi ń lò ẹ̀dẹ̀ lè lò gẹ̀lẹ̀ lò custard wọ́n láwọn ń sun yàtì ó wá rọrùn sùn ó wá rò pé àìrọrùn sùn nǹkan tó yẹ kó filẹ̀ kó máa manage kó fi sára kó máa kó ṣọ́ọ̀kì jẹ́ lálálẹ̀ eléyìí ṣe wọ́n sọ ń sì pé táwọn bá lò pé àwọn ń lò jẹ́ ẹ̀kan abẹ́ méjì lọ́sẹ̀ làwọn dẹ̀ máa sùn àwọn máa fi relax ọpọlọgbọ́n máa tutù tọpọlọ bá tutù tẹ̀sùn bó ṣe yẹ kẹsùn ìfúnpá ìgẹ̀ ò ní setting ṣẹ́ràgùn yẹn ìta ti ṣe sílẹ̀ lélẹ̀ ìtí màdámù yẹn rà lọ́wọ́ mi òun lélẹ̀ 25,000 naira ni mi ò fi how much ẹ má bí mi léèrè pé èló ni torí ẹ̀ mo yẹ surprise ẹ̀ báyìí so that a lè di message reply a lè dínkù fún mi 25,000 ní ta ti ṣe yìí ìwọ tó bá lè ṣe lọ ṣe ó ṣe dandan kó ra yìí tí mo ti ṣe sílẹ̀ tó bá nídìí ẹ̀ pè mí 08027457099 nǹkan tá fi ṣe ó gba kéèyàn fi làákàyè ṣe kíkan má jù kan lọ ṣó ti yẹ yín so ìwọ tó bá mọ̀ pé ó mọ òdiwọ̀n nǹkan ṣe dáadáa lọ ṣe tó o bá mọ̀ ra ìta ti ṣe 25,000 naira ò lè dá ẹ pa tí àìrọ̀rùn sùn bá sẹ́ẹ̀tì ní tó bá di ìfúnpá gíga wọ́n á padà fi ẹ́ sórí oògùn tó máa lò láéláé oògùn yẹn pẹ̀dẹ̀rẹ̀ side effect ẹ̀ fọkùnrin á kọ́kọ́ pa ẹ́ lóko side effect ẹ̀ fóbìnrin á kọ́kọ́ máa dá wàhálà sára kíndìnrín ẹ̀ so gbogbo àwọn oògùn tá à ń lò yìí ó gbọ́dọ̀ limitation gbọ́dọ̀ wà fún àwọn nǹkan tá a fi ṣe ewé àtegbò lásán la fi ṣe ẹ lọ ṣáàṣì ẹ lórí Abs Gallery Momsy Ayinde tó gallant ẹ lọ ṣe fúnra yín mo yọ̀ǹda ìwọ tó bá fẹ́ ra èyí tí mo ti ṣe 25,000 ní ìlú Èkó ni mo wà kò dẹ̀ síbi tá lè bá yín sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀yin lè máa sanwó delivery 08027457099.